la lè gbà fi parí gbogbo ìwọ jù mí ìwọ èmi ò jù ọ́ láàrin àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá pàápàá jùlọ láàrin Ọọ̀ni Ilé Ifẹ̀ Aláàfin tìlú Ọ̀yọ́ àtàwọn ọba yòókù. ṣe mi ò rí nǹkan tó ń jà sí o. They've lost their right to govern. Nígbà tí British dé, nígbà tí Yorùbá dẹ̀ dé, the way tí Yorùbá ṣe treat ọba, àwọn northerners ò treat emas wọn bẹ́ẹ̀. Àwọn Igbo tẹ̀ ní problem wọn lọ́ba rí. They were Republican. So the right of the Oba has been eroded. So nǹkan tó kù ń sìn ní pé ká wo nǹkan tí ìṣọba bá lè mú wá. What can you bring? Kí ni contribution tó lè mú wá? Nígbà bá ń sọ fídíò ẹ̀mí òjò ẹ lórí history ní kankan yọ nǹkan kan ní ò ṣe dispute ní pípé Ifẹ̀ láti wá. Yóò ṣe dispute. Any other one can change. Nígbà tó ń dé Abẹ́òkúta, wọn ò lè ní Aláké nìkan ni kò jẹ́ náà. Wọn ní Aláké, Àwùjalẹ̀, owó Yewa, owó Rẹ́nu, ẹ̀jẹ̀ ká ní ìdàgbàsókè. Let us see what you can bring. Nígbà tí Kábíyèsí Aláàfin débẹ̀, ó ló máa fún wa ní development. Àwọn industries tọ́nà máa wá láti China, kó tètè dé. Medical Center of Excellence tó fẹ́ ṣe sọ́yọ̀, kó tètè dé. Carry development, ká create job, ká empower people. That's the important thing. Ká bá máa lọ dig history. History tó jẹ́ ní ipa Yorùbá inú Ifá láti máa rí. Kì í ṣe nínú Clapperton àbí Wilberforce. Àwọn tó ń kọ history bẹ́ẹ̀ pé Yorùbá ò ní history tẹ́lẹ̀. Nígbà táwọn dé nìkan ní history dé. Nígbà kọ́ lẹ́yìn tì rí. So èmi ò rí nǹkan tí wọ́n ń jà fún. Tẹ́ bá ṣe dáadáa, a máa rántí rẹ̀. Tẹ́ bá dé ṣe dáadáa, a máa rántí rẹ̀ náà. Ẹ jẹ́ ká bẹ̀ wọ́n ni. Eléyìí tó bá ní influence kó lò ó, kó fi develop ẹ̀. Ẹ lọ máa wo àwọn north, ẹ máa wo àwọn MI. They are all educated. Most time they are retired military. They're retired lieutenant colonel, brigadier, and so on. They know what they are doing. But kí làwọn ń ṣe? Looking for people to lówó from sources known and unknown. Àtẹlẹ́ tó ń gbó, àtẹlẹ́ tó ń tagbó. Àwọn kan síbẹ̀, àwọn tí ó máa ṣà, tí ó mẹ̀sìn, tí ó mọ̀ wà, tí ó mọ̀ ṣe, tí ó mọ̀ culture. You know, when you look even at the north, Sultan was so supreme. Until that Basha yọ Sultan kankan, they don't mọ̀ pé Sultan pé èèyàn ni. But nígbà tó yọ Sultan yẹn, àwọn náà wá rí pé so he's just a human being like everybody. Ẹ jẹ́ ká ṣọ́ra. Tẹ́ bá ti kọjá boundary wa àbí gègé àwọn èèyàn abẹ̀ sí rí wa fínà. That'll be all. But for now, let us develop our people. To me, that's more important.